kórè torí inú ẹ má bà tòde jẹ́ kí wọ́n má ṣe ra padà ṣàbúrú ọmọ Ibrahim abẹ́rẹ́ mọ́lẹ̀ kókórè o àdìó àdìó ọlọ́jọ́ òbí tó ní ni mo ń gbé lọ́wọ́lọ́wọ́ wọn pé ó sì kú nítorí ọjọ́ òbí rẹ̀ tó dé ni àní tí mo bá ń pè ó tí mo dákẹ́ nítorí ọjọ́ òbí rẹ̀ tó ní ni Ṣafkat ní ìmàbọ̀ wá kẹ́gbọ̀ òun ó ní kẹ́gbọ̀ òun pọ̀ kú ọjọ́ òbí tó ní o Hamdala ní ìmà kí ọmọjọ́ òbí rẹ̀ wọn lọ́dọọdún láàárọ̀gbó ọdọọdún lẹ̀ wá ń wà ọdọọdún nìre gẹ̀ẹ́sọ ọdọọdún sákòròrè ọdọọdún màrìwọ́n wẹ̀wọ̀ ọdún o wá ní fọdún èyí ṣògbìn oṣọdún èyí ó ṣe tèmi nínú owó nínú ọlá nínú àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ nílé ọlọ́lá ó ní fọdún èyí ṣàṣemọ lọ́lá Ẹlẹ́dùmarè wọn ní ìmàní iṣẹ́ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ àdìó jẹ́ adélé àwọn bàbá rẹ̀ èkó ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ èkó àròmí sálẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ o èkó ọmọ Kútèrè àṣàlóògùn òòṣà ní ẹ̀ṣẹ̀ ẹ má ṣe Kútèrè òòṣà gbowó òòṣà gbòbí Kútèrè àgbòdìdì orí lọ́wọ́ ẹ̀ ni o ta ló lẹ lómi lè kó yín mẹ́bẹ́ ilẹ̀ làbàtà bùtù bàbò omi kó mi mo pé ta ló lẹ lómi lè kó yín ẹ̀yin lẹ làbàtà bùtù bàbò odòkodò nílé bàbá tó bí ọlọ́mọ gangan ẹni tó bá gbélé èkó yín tí òkú bá gbọ́n kò síbi tí ó gbé tí ó fi gbọ́n wọ́n ti gbé láò fi ìfọ́n àdìó mọ́ dàkọ̀ ọ̀dọ̀kọ̀ọ̀dọ̀ ò ní báwọn máa padà sábúrú ò ní fọ́ọ̀lá pìtàn ibi tó bá wù kó dé mo pè bí rere ni ọdọọdún lè wá wà ọdọọdún ló sì mọ ọbẹ̀ nínú owó nínú ọlá nínú àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ àdìó kó gbóbi olúgbógbó sí ìgbò mo pẹ́ kó gbóbi olúgbógbó sí ìgbò ìwòye àmọ́dún a ò ní fi ọ̀ṣà wà lọ́lá Ẹlẹ́dùmarè ìwòye àmọ́dún ká túnjọ péjú sọjọ́ òbí rẹ̀ nínú owó nínú ọlá nínú àlékún ọ̀rọ̀ ló sì ìmọ̀ bẹ́ẹ̀ o.